ṣé o ti rí fídíò lókè yìí o ti rí tó o bá jẹ́ kí wọ́n bà yí ẹ̀ jẹ́ tó o bá jẹ́ kí wọ́n tàn ẹ́ tó o bá jẹ́ kí wọ́n sọ ẹ́ di bọ́ àwọn ṣe dà ayé rẹ̀ bàjẹ́ nù ṣé o mọ iye ilé tí Blessing sí o ti dàrú ṣá nígbà tó fi ṣiṣẹ́ marriage counselor relationship counselor o rántí don't allow them to use you don't do this most of them psychopaths ni most of them I have told you severally most of them gbogbo kọ́tọ́tà they are sadists ìbànújẹ́ tí wọ́n gbé bọ̀ níbi tí wọ́n ti ń bọ̀ ni wọ́n fi ń kọ́ yín don't allow any man to control you especially àwọn tó wà ní UK mi most of them motivational speaker tó wà ní UK especially àwọn tí ò lọ́kọ yẹn tí ojú wọn ti rókò tó ti rọ́ṣà táyé tí jẹ́ ti fi wọ́n lékelèké wọ́n á bọ́ sórí TikTok wọ́n á di jọ́ọ̀jù ọ̀sán gangan wọ́n á di lọ́ọ̀yà àárọ̀ gangan ó máa gbọ́ you don't need man in your life you don't need this in your life and at the end of the day because they can't find love tó bá ṣe mistake wàá rí fẹ́ àwọn ni wọ́n mọ̀ láti nífẹ̀ẹ́ jù anybody that tell you there is no love wàláì irọ́ ni òun gangan ni baba ńlá love èmi máa ń sọ fún yín ìfẹ́ àfẹ́jù ó lè fà kó lose the right person for you ìfẹ́ àfẹ́jù ó lè fà kó lose the right person because ẹni sì yìí ó jẹ́ kó ní free movement òun ṣòkè because you love him òun ò dérí bí pé ó love òun ó tún ṣòkè jù ní ọkùnrin fún obìnrin tó máa free àwọn bẹ́ẹ̀ obìnrin náà fẹ́ obìnrin mi náà tí ò mọ̀ nípa love tó bá ti love ẹ̀dùn tó ṣòkè ẹ̀dùn àwọn ẹ̀kọ́ yẹ pé especially tọkùnrin ò bá love ẹ̀ tó pé òun love ọkùnrin everything you do ó máa bá ní ibi tí ò ti dáa ni everything tọ́kọ́ bẹ́ẹ̀ obìnrin náà lòdì love obìnrin tóbìnrin ò love ẹ̀ padà everything you do á máa bá níbi tí ò ti dáa ni ibẹ̀ kọ́ ni mò ń lọ ṣẹ́rí Blessing CEO ẹni bó ṣe ń jètè ó ti rí ìfẹ́ o gbogbo tó wá ti sọ fún ẹgbà yẹn tó torí ẹ̀ fi boyfriend díẹ̀lẹ̀ tó torí ẹ̀ fi girlfriend díẹ̀lẹ̀ tó torí ẹ̀ fọkọ ẹ̀ sílẹ̀ my dear kí ló fẹ́ ṣe báyìí ṣé o rántí pé nítorí IVD àbí IVD náà ni bí ìbọn ṣe kú tó sọ pé ó sáná sí rẹ̀ lára wọ́n sọ pé ó sáná sí rẹ̀ lára n ta gbọ́ nìyẹn lórí social media ikú da petrol sára ó ní pé kọ́kọ́ bá wọlé ó máa sáná ó dẹ̀ sáná ó kú torí ọkùnrin àkútúkútú ẹ̀ báyìí o àkútúkútú ẹ̀ báyìí o ẹ wá sọ fún mi pé Blessing CEO àti IVD ò tí ì máa fẹ́ra wọn nígbà tí Bímbọ́ wà ní ayé ẹ sọ fún mi kó wọ́n tí ì máa fẹ́ra wọn client ẹni ẹni tó ló ń fẹjọ́ ọkọ ẹ̀ sùn ó láìkí ọkọ ẹ̀ fẹ́ dó ọkọ ẹ̀ ẹni tó ló ń fẹjọ́ ìyàwó ẹ̀ sùn ó láìkí ìyàwó ẹ̀ fẹ́ dó ìyàwó ẹ̀ ẹ jẹ́ calm down kẹ́ máa calm it down dáadáa èmi ò ní sọ jìyẹn lọ o ṣẹ gbọ́ tó bá wù ẹ̀ kó gbọ́ tó bá wù ẹ̀ kó má gbọ́ gan-an ló máa dáa èmi ò wà rí ìfẹ́ ní ìṣẹ́lẹ̀ ẹ̀rẹ́ mi nífẹ̀ẹ́ ẹ̀rẹ́ àmọ́ àti mi ò open èmi ò fẹ́ nífẹ̀ẹ́ àfẹ́jù mọ́ ni if you love me I show you love ni bẹ́ẹ̀ ni kò sí pé bí tó bá nífẹ̀ẹ́ mi tó show mi ní love èmi náà ṣe wèrè máa show ẹ love padà náà what is there bọ̀ pé bí máa gbọ́n máa ṣe bí plantain yẹn ni ò sí bẹ́ẹ̀ mọ̀ because high blood pressure oògùn ẹ̀ tí wọ́n ó ní bó ṣe wà yìí ṣe ti lọ́wọ́ mi 30,000 naira ni bó ṣe wà yìí kí lẹ fi ń ṣe bó ṣe wà lọ́wọ́ mi 30,000 naira ni kò bù sẹ́nu kò mú mi lé lórí ní 30,000 naira ṣe bó ṣe wà ní o high blood pressure jẹ́ ṣe nǹkan tó máa ń lọ bẹ́ẹ̀ o tó bá ti ní bó bá ti lo kìíní sí tó lọ nísìn ọjọ́ tó bá tún ti ṣe nǹkan tó tún ṣe gbùrùrùrù ó tún lè sọ ẹ wò torí ẹ̀ mo ní kó calm down bó ṣe wà yìí 30,000 naira ni high blood pressure ni àwọn èèyàn ti lò ó wọ́n dẹ̀ ti ríṣẹ́ ẹ̀ come and buy your own superman náà wà o contact me ẹ̀yin tẹ́ ní arthritis ó wà o rheumatism kìíní ẹ̀ wà o partial stroke bèrè ultimate ẹ̀ o hepatitis wá bèrè ẹ̀ o ẹ̀dẹ̀ pẹ̀lẹ́ tó bá aládé ti fọ́ o kábíyèsí ọ̀rẹ́ ajé ti padà sùn prison mọ́jú o èmi ò sọ bẹ́ẹ̀ ò tó láwọn ìyá mi kan ti ní kí n má dà sí i wọ́n lọ́rọ̀ fọ̀ lágbára èmi náà lè ti dákẹ́ kúrò ńbẹ̀ àmọ́ bá a ṣe eré ònà bẹ́ẹ̀ ṣe eré ọlọ́run ọba ń wò yín má parẹ́ nítorí ẹnì kankan
Blaze CEO àti IVD wọ́n hide ẹ̀wọ̀ tó yá wọ́n bọ́ síta kí lè fẹ́ ṣe ní tiẹ̀ ṣe wà ní ìsìn báyìí ẹni ọkọ tí n bá ní báyìí máa kíìpù ẹ̀ pa ni jẹ́kẹ́ bá ń fojú mi kẹ́ bá ń fojú burúkú yín wò because Blaze CEO ó ti decide ni ọ̀bọ̀ iná ti decide pa àwọn eléyìí àwọn máa fẹ́ra àwọn kò sí kò tẹ́ fẹ́ ṣe sí àwọn eléyìí.